صلوا على النبي الكريم صلى الله عليه وسلم براye safaye bebaraye safaye samari ilé ayé ìsàwà lọ ọ̀run nìkan láre máa bọ̀ bebaraye safaye arami beraye safaye o bebaraye safaye samari ilé ayé ìsàwà lọ ọ̀run nìkan láre máa bọ̀ bebaraye safaye. wákàyí mo fi síwájú fún gbogbo àwa tá a sọ́ra wá di nǹkan pé mọ́sàgbọ́dọ̀ ní ẹni tó ní yóò padà fi sílẹ̀ ní ẹni tí ò ní yóò padà fi sílẹ̀ ní sàárè olówó yàtọ̀ tí ń bẹ ń bẹ òun náà ni wípé bóyá wọ́n lè faṣọ kan tó nípọn àbí tó ń dán yòròyòrò kí wọ́n fi sìn wọ́n kàn sì fi màtín kàn fi sin tálákà ṣùgbọ́n aṣọ kan náà ni wọ́n jọ fi sin ẹnìkọ̀ọ̀kan wa aṣọ ẹyọ kan tí wọ́n bá ilé gbìyànjú tí wọ́n faṣọ tó lówó iyebíye tí wọ́n bá ilé fi sin ọ́ àbí wọ́n kó owó sí sàárè rẹ̀ ìta gbangba ni wọ́n bá òkú rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì tó bá sì pé níbi tá a parí ẹ̀ sí nìyẹn kí là ń lélẹ̀ ayé ní àlékúdórógbó sí tẹ́lómi wọ́n ń kó owó jọ débi pé ìgbà tíjọba ní ẹ wá chẹ́ǹjì owó tí wọ́n ń rún owó tí ń rù owó tí bàjẹ́ tẹ́bí sì ń pa ẹnìkan tí ó ẹ̀wọ́n ń lo mọ́tò ńláńlá ẹ̀ ń kọ́lé ńláńlá ẹlòmíì ilé rẹ̀ tí ń bẹ ní àjà ó fẹ́ẹ̀ tó mẹ́jọ sóòsùn yàrá mẹ́rin papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni ẹlòmíì ọkọ̀ ti Lagos State ọkọ̀ tó Abuja ọkọ̀ tó Ogun State ọkọ̀ tó Ọ̀yọ́ ṣé yọ máa sùn káàkiri ni ìgbà tí Ọlọ́run ọba máa wá dé ajẹ́sẹ́ pé ibi tó fẹ́ kú sí ibi tí àti ní rókù rẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ ronú eléyìí ló mú mi rántí àyà Al-Qur'ani tí Àwúrèbe tó fi ṣe wáàsí fún ànábì wa Sulaimana Olúwa ń sọ wípé ba'da bismillahir rahmanir rahim walaqad atayna Dawuda wa Sulaimana ilman faqala alhamdulillahi alladhi faddalana ala kathirin min ibadil mu'minin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما قال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. صدق الله مولانا العظيم. títóbi Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run òdodo ànábì wa Dáúdà àti Sùláímánà Olúwa ń ròyìn ọlá tó ń dá wọn fún wa ó ní walaqad atayna Dáúdà wa Sùláímánà ilman èmi ni mo fún ànábì Dáúdà àti Sùláímánà ọmọ rẹ̀ mo fún ọ ní mímọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọwá ní wọn èmi Ọlọ́run ọba faqala ohun méjèèjì wọ́n sọ pé alhamdulillahi àwọn dúpẹ́ fún Ọlọ́run alladhi faddalana ala kathiri min ibadil mu'minin tó fún alọ́lá lérí àwọn ẹrú rẹ̀ tó ń jẹ́ mùmìnì wa warisa Sulaimanu Dáúdà àwa ní kí ànábì Sulaimana kó jogún ànábì Dáúdà faqala ọwá sọ pé ulimna mantiqa tayri bẹ́ẹ̀ ṣe rémi Sulaimana wọ́n ní kí n máa gbóhùn ẹyẹ wàhùtínà min kulli shay'in gbogbo nǹkan ni a fi dá mi lọ́lá iná haza lahu al-fadlul mubin ó ṣe fáàrí ọlá ìmọ̀ pọ̀ níbi tó ti wá ń lọ níjọ́ kan pẹ̀lú ìtẹ́ ọlá tọ́lọ́run ọba mi fún tó kó àwọn ẹ̀mìwá rẹ̀ àwọn olóyè rẹ̀ sínú tẹ́yẹ̀ tẹ́ ń fò bó ṣe ń fò lọ bẹ́ẹ̀ ni kòkòrò Àwúrèbe ní kí n sì rẹ́nìkan bá ń sọ fún Sulaimana báyìí ní ìsìn o mo lọ́rọ̀ bíi mẹ́ta kan tí mo fẹ́ bá a sọ fa ilé Ọlọ́run wa ọwọ́ aránṣẹ́ sí ànábì Sulaimana kòkòrò Àwúrèbe ló ń fẹ́ bọ́ sọ̀rọ̀ kan sọ̀kalẹ̀ kó dọ́dọ̀ rẹ̀ kó gbọ́n tó fẹ́ wí bí ànábì Sulaimana ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ Àwúrèbe ó ní assalamu alayka ya namla àlàáfíà Ọlọ́run kó máa bá ìwọ Àwúrèbe o èsì táwúrèbe fún ó tó kéyàn ronú kú ó ní wa alayka salam ya Sulaimana bunu Daud
àlàáfíà ọlọ́run kó máa bá wọ Suleiman ọmọ Dáúdà alifani alimustagilu bi muliki ifani ẹni tí ó tán tó tó wà ní tí ó tán máa yà Ànábì Suleiman ní kí ló dé ó ní òwò ọmọ wípé anta la tajidu lazati ta'amul ams oúnjẹ tó ń jẹ lánàá tó ń dùn lẹ́nu rẹ tó ń dùn lẹ́nu rẹ tó ń dùn lẹ́nu rẹ tó bá dilé ní ò lè bá àdùn rẹ lẹ́nu rẹ mọ́ wa ana la ajiu darbat ju'in fil hams ebi tó dẹ̀ na èmi lánàá tí mi ò rò oúnjẹ jẹ mi ń padà mọ ìṣòro rẹ̀ mọ́ lẹ́nì nígbà tó Ọlọ́run ọba mi ti fún mi lóúnjẹ tó ní jẹ a jẹ́ wípé ana wa anta shawau èmi àti wọ Ànábì Suleiman èmi kòkòrò àwúrẹ́bẹ̀ àti wọ Suleiman a jẹ́ pé nǹkan kan náà jọ ní wa ó ní lẹ́yìn náà tó tún wá rí o ìwọ Suleiman mo anta tamutu wa ana amutu bó ṣe kú lèmi náà ó kú a jẹ́ pé èmi àti ẹ ṣàwáwò nǹkan kan náà jọ ní àkọsẹ̀ tó jura wọn lọ àmọ́ anta tó àṣíbù ala qadri ma ataituka wa ana ó àṣíbù ma ala qadri ma ataitani ẹnu bọ́lọ́run bá ṣe fún ọ tó ní kẹ̀lẹ́ ayé ni wọ́n ṣe ṣèṣirò tó yàngùn ẹnu wọn bá tọ́lọ́run bá fẹ́mi ni wọ́n fi ṣèṣirò a jẹ́ pé kò sẹ́ni tó gbọ́dọ̀ ju ẹnìkan lọ níwájú Ọlọ́run nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ń kó jọ ẹ̀rẹ̀rù àrùsúkẹ́ lọ́dọ̀ Ọlọ́run o gbogbo ìwọ tí ó máa ṣe ìyanu wípé obìnrin ní Athaqofy tún mú sẹ́gbẹ̀ tí ń jáná sí fún ọmọ mi ni o ọmọ bíbí inú mi nígbàtà adé Umrah tí ọ̀sẹ̀ tí ó jáná sí fún mi nígbà mo sì ti kọ́ lẹ́kọ̀ọ́ tó mọ Al-Qur'ani kò sí tó bí irú bí kọ́mọ mi ó jáná sí fún mi kó fi sọ fáyé pé kólúkálukú náà kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kó lè bá di pé yóò wúlò fẹ́sìn yóò tún wúlò fún ọ náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin